àárọ̀ ọjọ́ tí wọ́n announce ikú wọn yẹn ni mo kàn gbọ́ sí àwọn àǹtí mi kan náà tó wà lọ́dọ̀ wọn ọmọ ìdílé mọ́ ọ̀dọ̀ tó gbé mi mo ń sùn bọ̀ nínú nǹkan bí aago 6 lọ́nà alájà kú bá o. But unfortunately ní alẹ́ ọjọ́ Monday yẹn kó tó di Tuesday yẹn ara mi ṣe bákan pé ṣé wọ́n ti tàn. bí kára máa fún yàn. èmi wá ń gbórin ikú orin barista tó ní ibi ikú ṣe lágbára tó kò sólò oògùn tó lè rí tí kò ṣe o. Ibi tí mo gbórin yẹn dé mo gbọ́ sùn. Bọ̀ kó tó yẹ kí n gbà kọ́ ni pé àwọn tó sọ fún mi wọn lè mú sọ fún àwọn tájọ́ wà ní tájọ́ ń gbé ń bẹ̀ 247. Bọ̀ ṣe mo kí tó bọ́ sọ pé èèyàn fẹ́ ja wèrè. Bad moment ni mi ò rò bí mo ti rí ọjọ́ kan tó bá mi nú jẹ́ ju ọjọ́ yẹn lọ láti gbà tí mo ti délé ayé mi. Alore TV nílé nílò kórè ẹ máa wò ó. Gawat Ruka Gawat báwo ni ìbápàdé pẹ̀lú wọn bó lè ṣe pàdé wọn. Ó lè gbọ́ tó lọ fà náà ṣé mo kí program ṣáàlì mi àti wọ́n ti pàdé so and it happens for her to like my voice in fact ọdún tí màá tó ń pàdé second day gan mo tẹ̀lé wọn lórí program. Ok, èyí tí ń kọrin tẹ́lẹ̀. Mo ti ń kọrin àmọ́ kò dàbí ẹ mọ̀ pé olórin láyé if you don't have any support or something ó máa difficult for very lengthy. So on that Facebook day there is this one upcoming artist tó ń ṣe event so wọ́n wà lára àwọn tó háyà fún tó ti lọ bá ṣe backup lórí stage. ọdún wo lélẹ̀. I think that was 2021. Like about 4 years ago. Okay. So ìbẹ̀rẹ̀ ti tẹ off pẹ̀lú Ruka. Mo mọ̀ wọ́n lè gbà pàdé wọn lọ́sọ̀rọ̀ lọ́bì. I don't know. You went to her? No, there was this man called Akọba. I was dancing with Akọba because the name was somebody that is so big. I don't like him stuff like that. So then connection, man, I'm like Alaja Okayazawa and stuff like that. So fún nǹkan bí ọdún mẹ́rin àbí mẹ́ta lè fi ráyè. 2021, 2023, That's 4 years. But ọdún mẹ́rin yẹn ọdún mẹ́ta ni ọdún mẹ́ta yẹn ó fẹ́ lọ dín mẹ́rin báwo nínú ìgbésí ayé gẹ́gẹ́ bí olórin tẹ́ fi mọ́ra. Because I'm this kind of person pé àwọn parents mi let me say my daddies most especially wọn like orin àbí anything ẹ mọ ni àwọn tó máa ń ṣe orin yẹn oníṣìná ni wọn àwọn tó máa ń ṣe fíìmù yẹn ọkàn kóró bí wọn bí láwọn gbé yẹn máa ń gbé wọn wọ òtẹ́ ẹ̀kọ́ bí nìkan so àtùpà tó ti pé mo bá dáadáa ṣiṣẹ́ and the kind of person she is àti mọ́mí àti dáàdì mi wọ́n sọ fún ọmọ ní choice débi pé ìgbà tí mo wá ń school gan-an tí bá ti lọ́ọ́ débà mi lọ́lé ìrọ̀lájà ni máa ń gbé Saturday Sunday a máa lọ show gbà mí gan-an tí bá ti mọ̀ bá sí àkọ́kọ́ lè pè àwọn sí àṣọ Monday o. Nínú orin tó máa ń kọ yẹn wo lẹ́yìn láìkì tẹ́ pé ẹ̀yin náà ti wá sọ di omi àtẹ̀jẹ̀ báyìí tẹ́ máa ń kọ. Mo yí padà sí èmi lọ́mọ àbíbá tó mọ̀ láyé aládùn ní ìmọ́lẹ̀ o ẹlẹ́sàánú àgbèrò ìtàbí kí ìmọ́lẹ̀ ó kú wọ́n ṣe kókó ṣe ló pọ̀ sí ìgbésẹ̀ nǹkan káyé màmá mi Adúkẹ́ Gawat ìkóṣù níbi tó wà ọlẹ́bí sí màmá mi o wọ́n láwọn ti sọ fọ́ba tó ṣe bẹ́ẹ̀ pé kò gbọ́dọ̀ jóná wọ́n ní tòró lọ́hùn ló tọ́nà ògo Fauziya tó sáyé kó má ṣe fọ́tà lọ́rọ̀ sọ lórí aládùn ni ó adébíyẹ̀yìn má lè kọ́ ṣáwọn lọ pé lọ́lẹ́ orin dé mo pa àtẹ ìlú kájọ nàjà orin ni Dangodo kì í ṣèwù tọmọdé lè gbé wa dùn ní mo dá láwọn mo dá ń tọ́ mi níbi ìtàpẹ́ èdè orin aládùn ìtúndé ọmọ màmá ó nínú rẹ̀ táwọn bá fẹ́ kọ ó máa jẹ́ aládùn kẹtùndé ọmọ bàbá ó nínú rẹ̀ Razaki Aremu ọmọ Gawat náà rẹ̀ lọ́túnlọ́tún tàlùbọ́sà ẹ̀ tún gbá yíyẹ wo so lẹ́yìn ìgbà tó kú yẹn tẹ́mi máa change tèmi ni yóò di aládùn ní Túndé kọ̀sí mi mọ̀ jádùn ní aládùn ní Túndé ọmọ màmá ó nínú rẹ̀ Rúkọ̀yà Àdùkẹ́ ọmọ Gawat náà rẹ̀ lọ́túnlọ́tún tàlùbọ́sà ẹ̀ tún gbá yíyẹ o. Ọdún kan yẹn kí lẹ pàdánù kí lẹ lùsì kí lẹ míìsì nínú Ruka Gawat. I lose a lot of things. I miss one cause she's this kind of
I thought she's your girlfriend. She's my mom. Only one calling this one with Namada. Yeah, today, you call a bit today for before can you? Because ẹni tó ti gbà yàn ó fẹ́ jẹun ni débi tó ń bá mi sanwó school. So she's not my boss. She's my mom. Because a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá mi sábẹ́ kọ́kọ́ lájà ń ṣe fún àwa yìí àti mi ò tí ì rírú ọ̀gá mi tó lè ṣe àbùkẹ́ta máa dá. Inú ìdúgbò bàtẹ́ tí mọ̀mọ́ náà mo kó. Ẹ̀yin lára ọ̀ ẹgbẹ́ náà jẹun kẹ̀ ẹ́ ẹ̀dẹ̀ a máa jẹun bí àwọn ọmọ aláàfáà ni a máa dá sínú ṣe ìwé ẹ̀dẹ̀ máa. Last minute alájà. Last minute alájà. Last show tèmi àti wọn jọ lọ August 11, 2024. So then mo tẹ̀lé ìjọba rí ènìyàn gbẹ̀rù sọ pé bí ikú ti dé àbí anything like that. So fortunately èmi sign out ní school ní September 14. Wọ́n fẹ́ wá gan pé àkàtẹ̀ wá dé nítorí ní àmúfẹ́ máa wọrí pé òbí tí bá ṣe tán ilé náà ni nínú bọ̀ stuff like that. So wọ́n wá rán mi ní nǹkan tó wá rán mi yẹn wọ́n wá ń pè mí. Wọ́n ní Fauzi ṣé wọ́n lọ ní ṣọ́ọ̀rí bá mú nǹkan mi wálé. Mo ní àmọ́ mi ẹ má wọrí mò ń bọ̀ lọ́jọ́ Thursday. Kí ni wọ́n rán yín? Mo ní ọ̀rọ̀ mi náà wọ́n ṣàrán mi ní nǹkan. Fún aṣọ ara ni. So ọlá ní ṣé mi nígbà wọn mú amọ́níkà pé tí bá kó ṣe lọ́ṣẹ̀. Ní àárọ̀ ọjọ́ tí wọ́n announce fún wọn yẹn ni mo kàn gbọ́ sí àwọn àǹtí mi kan náà tó wà lọ́dọ̀ wọn ọmọ ìdílé mọ́ ọ̀dọ̀ tó gbé mi. Mo ń sùn gan nínú nǹkan bí aago 6 lọ́nà alájà fún báwo. But unfortunately ní alẹ́ ọjọ́ Monday yẹn kó tó di Tuesday yẹn ara mi ṣe bákan pé ṣé wọ́n stand. Bí kára máa fún yàn. Èmi wá ń gbórin ikú orin Barrister tó ní ibi ikú ṣe lágbára tó kò sólò oògùn tó lè rí ti ikú ṣe o. Ibi tí mo gbórin yẹn dé pé mo gbọ́ sùn. So àárọ̀ ọjọ́ kejì lọ́wọ́ àná sí I feel bad like pé Ruka ṣe máa kú. In fact mo mọ̀ rí jọ́nà That moment when you see that sad message, what you are thinking was running you. Because I was like pé Ruka kú báwo. But kó dé kí n gbàgbọ́ ni pé àwọn tó sọ fún mi wọn lè mú fún àwọn tá a jọ ń wà nípa tó ń gbé ń bẹ̀ 247. But ṣé mo kí tó bá fẹ́ sọ pé èèyàn fẹ́ ya wèrè. Bad moment ni mi ò rò bí mo ti rí ọjọ́ kan tó bá mi inú jẹ́ ju ọjọ́ yẹn lọ láti ìgbà tí mo ti délé ayé mi. Then after her death, then having this stature, does it look like her? I don't know, Ọlọ́run ni o. A lot of people comment section mi ṣé Gawat sister ọmọ tí ó pọ̀ gan bó ṣe ń pẹ̀lú àwọn aṣọ ní. Débi pé àwọn tó mọ̀ wọ́n tó jáwọn èèyàn tó ga. Gawat yẹn mo lọ́mọ kan tó ló jọ Ruka báyìí ẹjọ́ àwọn fẹ́ràn ọmọ yẹn so from there a lot of people ṣàánú èèyàn ṣẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ wa àbẹ̀sẹ̀ ní tó wà lọ ní tó wà Ìbàdàn ní tó wà Port Harcourt ṣe understand so relationship yẹn ò fi bẹ́ẹ̀ ṣe kinní láàrin wa due to distance of ìtòlẹ́kálùkù gbé. So then going forward, your own career, where are you taking it to? After Gawat, what's happening to your career? At Ìmọ́lẹ̀ Day and launching of album. Okay. But then báwo ni support àwọn torí a gbọ́ pé ó ní fans club tó fi ilẹ̀ àwọn èèyàn kò pẹ̀lẹ́ yìí bó ní àjọṣepọ̀ yẹn. Ọlá fa baraka sí. Salaam alaikum. Everyone kọrin káàkiri for people that want to engage you for performance your number. Okay. Ẹ̀yin náà wá pè mí sí mo engage in a birthday track. Ìṣílé ẹ̀fẹ̀sọ̀mọ lórúkọ ẹ̀fẹ̀jẹ̀ gbogbo. Ẹ̀fẹ̀sọ̀kọ àgbà. Ẹ̀fẹ̀sọ̀kọ àgbà. Ẹ pè wá ilé pèmí sórí nọ́mbà 07013149750. Once again. Okay, 07013149750. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa, a ṣeun gan. Mo dúpẹ́ Fauzi àtúnmí, ẹ ṣeun gan. Ìbànújẹ́ oníkọyìn, ẹ ṣeun gan. Ẹ ò ní dá wa tì tọmọtọmọ, kẹ̀ṣá máa ṣàmà. Alore TV. Nílé ní lóko ni ẹ máa wò ó.
lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó, ẹ máa wò ó, alóore, alóore, ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó, alóore, ẹ máa wò ó, ẹ máa wò ó. Lórí lágbá, ó kọ́ni lóye, ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó. Ọmọdé àgbà.